ọ̀rọ̀ lórí ikú ọmọ ọjọ́ mọ́kànlélógójì tí wọ́n fi kú gbóná pa lójijì ní agbègbè òkè-kéésì ní ìtòkò nílùú àbẹ́òkúta òun náà mà la ṣì mú wá látàrí bí iṣẹ́ ìwádìí ṣe dórí gẹ́gẹ́ báyìí. Ọ̀rọ̀ ti bọ́ sí gbangba wálíà, àṣírí ẹni tó hùwà láabi yìí ti padà tú. Ẹ máa láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu afurasí ọ̀daràn ọ̀hún. Bákan náà, ìdí tó ṣe wúrú ìwà yìí pátá lẹ máa láǹfààní láti gbọ́. Àṣé imúníkà, òun gan ni ò jẹ́ agbóòrùn àṣebi. Lóòótọ́ ni pé ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé gan la ṣe ní gbé. Èèyàn ìbá mọ̀ pé aráalé ẹni gan lọ̀tá ẹni, ṣé àbá ti sá jìnnà réré fúnrú wọn, ká ti sá dànù kúrò ká lè rílé ayé gbé. Àṣírí ikú tó pa ọmọdékùnrin ọmọ ológo ọmọ ọjọ́ mọ́kànlélógójì kan ní ìlú Abẹ́òkúta tá a ti mú wá fún yín, léyìí tá a sọ pé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ lórí ẹ̀. Òun mà rèé. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lórí akitiyan wọn láti fojú aṣebi hàn fáráyé rí, lórí ìgbésẹ̀ láti rí i wípé gbogbo àwọn tí wọ́n bá ń ṣebi tí wọ́n ń ṣèkà ni wọ́n fọwọ́ òfin mú, tí aráyé sì ń rí wọn tán rírú èèyàn tí wọ́n jẹ́. Bákan náà, ká tó dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún ìgbìyànjú láti gbógun ti gbogbo ìwà ọ̀daràn nípínlẹ̀ Ògùn. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń sapá, ṣùgbọ́n síbẹ̀ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá wọn ò ṣetán láti fìwà ibi sílẹ̀. Látàrí ìdí èyí, níléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé àwọn yóò fi wọn ró títí tí wọ́n máa fi fòpin sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn, nílùú Abẹ́òkúta àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Nígbà tá a mú ìròyìn yìí wá lórí ìkànnì yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tara wọ́n sọ èrò wọn lórí ikú ọmọdékùnrin yìí pé ó lọ́wọ́ kan àrùnnú, pé ikú ọmọ ogójì ọjọ́ yìí ó ní ọwọ́ aráalé nínú. Ikọ̀ oníròyìn Yorùbá Gidi wà lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní Ọjọ́bọ̀ ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2024. Ní kété tá a gbọ́ wípé ọwọ́ ti tẹ ẹnìkan tí wọ́n fura sí pé òun ló ṣekú pa ọmọ yìí tó sì ti bẹ̀rẹ̀ sí máa kà bòròbòrò. Ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ pé bàbá ọmọdékùnrin yìí gan ni afurasí tí ó jẹ́wọ́ pé òun lòun dúnbú ọmọ yìí. Bàbá ọmọ náà, Ifágbénga Michael, tó jẹ́ oníṣègùn ìbílẹ̀, ẹni ọdún 23 ni bàbá yìí, tó fẹ́ ìyá ọmọ yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Wàsílà, ẹni ọdún 19. Bákan náà, òun fúnra rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ dúnbú ọmọ bíbí inú ẹ̀. Ẹ wá gbọ́, ilé ayé ilé asán nítorí àjáàjò àti jẹ́ èèyàn lówó lọ́wọ́. Kí ló fà á tó fi ṣe èyí? Báwo gan ló ṣe ṣe? Ọ̀nà wo ló gbà? Kí ló fi pa ọmọ yìí? Kí ló fẹ́ fi ọmọ òkókó ṣe tó fi dá ẹ̀mí ẹ̀ légbodò? Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu bàbá ọmọ tó fọwọ́ ara rẹ̀ gangan dúnbú ọmọ bíbí inú ẹ̀. Tó wá jayé fúnra ẹ̀ tó dẹ̀ ní destiny nìyẹn títí ẹ̀ lọ́wọ́ tó wá rí pé yes but ó act bí ẹni pé o ò mọ kankan nípa ẹ̀. Wọ́n sáré wálé ní ó pẹ́ díẹ̀ tí wọ́n wálé wọn á mú kí òun kò ní ẹ̀ pé àwọn lè lọ bí wọ́n fẹ́ gbálẹ̀ àbí ọ̀kan ọ̀kan lọ gbàmọ́ iṣẹ́ ọ̀hún ìtọ́jú ẹ̀sìn ó dẹ̀ délé ọ́fíìsì wa ń gbà yìí ìṣàǹgbọ́ tó ń pariwo Michael Yusuf tó lọ ìṣẹ́ mi nílé yìí ìṣàǹgbọ́ báwa sọ pé ẹ̀jẹ̀ ń yọ lẹ́nu ọmọ mi kò ṣàkọ̀wọ́ bàtẹ́lẹ̀ ìtòwélé náà fẹ́ jáde sáré wọ bàtẹ́ sáré bọ̀ ìgbà tí màá ti dé ibi àárín bẹ́ẹ̀ mo ti gbèrò ti kọ́ mi báyìí wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ kílé kan sáré wọlé àti mo sáré bá ẹ̀jẹ̀ ní ìgbàrá ọmọ yẹn mo kàn ṣe máa gbé ọmọ yẹn pé ẹni tó bá ṣáà ṣe nǹkan èèyàn ṣáà gbé kò kàn rí pé ọ ti rẹ ọmọ rẹ̀ wọ́n rò pé wákàtí mélòó sí wákàtí tí mo fi dé ọ́fíìsì mi báyìí báwo ni aró lè ṣe nǹkan yẹn. Bẹ́ẹ̀ni, torí àyà mi ń já mi lè gbọ́dọ̀ sáré sọ̀rọ̀ bẹ́ẹ̀. O gbọ́dọ̀ sáré sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nígbà tó mú ọ̀bẹ yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ṣé o fi pé ẹran ló ń pa ni àbí ọmọ ẹlòmíì ló ń pa? Ẹ jẹ́ wá bìnrin ṣáà torí èmi tí mo di ọ̀bẹ mú mi mọ̀ bí èmi mo di ọ̀bẹ mú. Bọ̀ mo fẹ́ bi ẹ́ léèrè question kan, wá ti jẹ́ pé tí ọwọ́ bá ti tẹ irú àwọn tó máa ń ṣe irú nǹkan báyìí bí irú tiẹ̀ ń sìn
lẹ máa ń feel remorse pé bí ẹ kàn ṣàánú yín ọkọ yìí wọ́n dáríjì yín why not in that act. ìwọ̀n àgbọ̀sà ohun tó ṣẹlẹ̀ ni pé èmi tí mò ń rìn mi mọ̀ bóyá mò ń rìn èmi tí mo mọ bẹ̀rẹ̀ ni mi mọ̀ bóyá mo mọ. irúṣẹ́ wo ló ń ṣe irúṣẹ́ wo ló ń yàn. babaláwo ni mo ṣe. bàbá ẹ̀ ni babaláwo tó kọ́ ẹ nàbí ó kọ́ ń bì mí. no kò sẹ́ni odi tó kọ́ mi lóògùn ká mi kó oògùn ká mi ṣe wáyé. mi sọ pé oògùn kà ta ni tó kọ́ ẹ níṣẹ́ ifá babaláwo lọ́dọ̀ ta ni. lọ́dọ̀ babalọ́lá ní tòkò. babalọ́lá ní tòkò full address ìtòkò. nísàlẹ̀ tòkò ìlú òbí ẹgbẹ́ ìlú òbí. ok kí lórúkọ dárí títí ẹ. ṣé dáàdì tèmi ti. kí lórúkọ wọn. ṣókọlú ló ń jẹ. mọ́mì ẹ̀ ń kọ́. Táyé eré àbúrò ẹ̀ náà ń gbé. àjọ ń gbé nínú ilé tẹ́tí wá bá ọjọ́ yẹn. ọmọ ọdún mélòó ni ìwọ. 23 years. 23 years. ìyàwó ẹ tí ó bímọ fún ẹ ń kọ́. 18. ǹjẹ́ o san dáwọ́rì ẹ̀bí kò lè mọ bó ṣe ń fi ìpè tíyàn bá gbọ́mọ sínú gẹ́gẹ́ pé èèyàn lóyún kíyàn tó bímọ o mọ orú nǹkan tí ọmọ yẹn máa go through ní táìmì kó tó kó wá bímọ ẹ successfully. mi ò mọ̀ torí mi kì í ṣe. o mọ ìkà ni ẹ. mi ò kì í ṣe ìkà. o kì í ṣe ìkà. ṣé o mọ̀ pé nígbà míì àwọn tó máa ń pa ẹran gan lórí odò gan wọ́n sì máa ń ní pìtì ọmọ tó bí fúnra rẹ̀. right. ẹ máa gbọ́ sà mi ò lè déédéé mú ọ̀bẹ kí ni mo fẹ́ fi pa ọmọ tí mo bí. like seriously. bẹ́ẹ̀ ni sà nítorí kí ni tó bá yẹ pé mo déédéé ni mo fẹ́ mo pa ni mo máa sá lọ tẹ́pẹ́ mi. ibo lẹ bí ọmọ yẹn sí nígbà tẹ bímọ yẹn. ṣé ibi tá a níjọ́ tá a bímọ old office tí ọ̀gá mi ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn alágbo ọmọ kan wà ibẹ̀ ló bí sí. ibẹ̀ lẹ bí sí kò sí complications kankan ọlọ́run kan fún yín ẹ̀dẹ̀ bí wọ́rọ́wọ́ àbí. o mọ iye ọlọ́run ọmọ táwọn kan ń wá tí wọn ò rí bí àwọn olówó ọlọ́rọ̀ ní sùúrù àwọn olówó ọlọ́rọ̀ wà tán lówó tán ní everything tán wá ọmọ tí ọlọ́run ò dẹ̀ fún wọn àìmọye àrà lọ́lọ́run dá tọ́lọ́run máa fún wèrè lọ́mọ tó máa bímọ fúnra ẹ̀ tádẹ̀ dissect placenta kúrò lára ọmọ tọ́mọ yẹn ò dẹ̀ ní kú ó wá mọ̀ bẹ́ẹ̀ o fi dú ọmọ ẹ fúnra ẹ o dẹ̀ ń claim pé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. dáàdì sà mi lè kú ọ fún mi náà mi ò ń ṣe ìka ẹ̀yìn mi lè déédéé o pé. kò yẹ kí èèyàn kan fẹ́ lù ẹ́ náà if truly you are loyal and honest with your job. gbogbo babaláwo kọ́ ni ó jẹ́ ká ọlọ́run láìjọ́ tí mo ti wà ní iṣẹ́ ọdún kẹjọ ni mo lò lọ mi lo pàtì. kí wàá ló fẹ́ kí àwọn èèyàn ṣe fún ẹ. kọ́ ṣàánú mi náà. kọ́ ṣàánú ẹ ọmọ tó wá dúró ẹ tí o dúlọ́bẹ̀ láì ṣe ẹran fún Christmas àbí ẹran léyà àbí ẹran ọdún kí ló fẹ́ kí soul ọmọ yẹn máa wish fún ẹ. ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi náà. ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn náà. àwọn babaláwo ẹgbẹ́ tí ẹjọ́ ń kóra yín rìn tí àwọn tó mọ̀ pé wọ́n ṣe irú ìwà ọ̀bẹ wọn fẹ́ lo ẹ̀jẹ̀ torí nǹkan tèmi rí lára ọmọ yẹn lọ́jọ́ yẹn ni pé ẹni yìí ìsídà kí ẹ extract ẹ̀jẹ̀ torí kò sí part ọmọ yẹn pé bí àwọn bu flesh ẹ̀ lọ ní sùúrù wàá ti gbọ́ rí wàá dẹ̀ ti rí nípa àwọn kan tẹ́ pé wọ́n ń lo ẹ̀jẹ̀ wọ́n ń lo flesh àmọ̀ràn wo or advice wo ló fẹ́ fún wọn. ok irú mood wo ló mọ̀ pé ìyàwó ẹ 18 years ẹ máa wà nísìn ṣé mọ̀ pé ọmọ yẹn ń fèǹtì ni kí ó tó pé àwọn journalist dí àtàwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ni èmi náà mi ò mọ irú nǹkan tó máa. ọjọ́ wo wá ló wá jẹ́wọ́ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. àná ni mo tó jẹ́wọ́. nígbà tó mú ẹ débi báyìí. no àdàtọ̀ ni mo wà láti ìgbà yẹn. nígbà tó wà ní station bọ̀kárí pé wọn mú ẹ ní station o ní jẹ́wọ́ ṣá o. mo máa jẹ́wọ́. báwo ló ṣe máa jẹ́wọ́. mo máa jẹ́wọ́. bóyá o fẹ́ gun Venza ní next year àbí. no mi kò sí ìgbà tí mo fẹ́ fi pọ̀ bẹ́ẹ̀ ṣe. then why did you kill your own child. kì í ṣe mi náà. òun náà lẹ ti gbọ́ lẹ́nu ẹ̀ tí ó ń sọ̀rọ̀ pé òun ò mọ̀ọ́mọ̀ pa ọmọ tí òun bí tí ò bá tiẹ̀ ro 9 months káàtẹ̀ fi 9 months sílẹ̀ pé figure ni per seconds tí ìyàwó tí o fún lóyún tó fi gbé ọmọ yẹn sínú o lè explain no doctor can explain how a pregnant woman feels when they are pregnant because so many reactions ló máa turn around to them health-wise psychologically emotionally right but ọlọ́run wá fún yín bí nírọ̀rùn but o mọ orí ọlọ́run orúkọ ẹ lẹ́ẹ̀kan sí níparí. mo mọ orí ọlọ́run. orúkọ ẹ lẹ́ẹ̀kan sí níparí. Ifágbénga. Ifágbénga o kàn lè ní just one name now. ǹjẹ́ Michael. dárúkọ ẹ fúlì. ǹjẹ́ Michael Ifágbénga. all right. àṣé òbí bí ni kò ní kóbi má ṣe kú pa ni kọlọ́n kó ṣàánú wa lọ́wọ́ ẹni bí tá a gbàkàtà ìkọjá wá sílé ayé láìpẹ́ láìjìnnà iléeṣẹ́ ọlọ́pàá ṣèlérí láti gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́ kí àfúrásì ọ̀daràn yìí kó lè jìyà tó gbópọn lábẹ́ òfin bó tiẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ sọ wípé òun kò tilẹ̀ mọ ohun tó bà lóhùn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá bọ̀ bí wọ́n ṣe sọ wípé ohun tó wà nínú ọlọ́tí
lọ sí pàápàá. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti ṣèlérí láti rí wípé ẹlẹ́ṣẹ̀ kò lọ láì jìyà àti wípé wọ́n gbé ìgbésẹ̀ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ náà. Ẹ láǹfààní láti fi ojú ìwòye yín àti èrò yín hàn lórí ìròyìn tí ẹ ti láǹfààní láti gbọ́ yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà níjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.